Àìsílé olóńgì ní ilé di ilé èkúté yìí. Ṣebí wọ́n ní bọ́lọ́jẹ́ ò bá kú oríta ò léwu koríko wù. Ayé ṣòro ẹni àníkó kíni lẹ́yìn ló fẹ̀gún sọ́wọ́. Àṣeun dúpẹ́ lọ́wọ́ ẹni tó ń ṣe ni ló tún ń gbà ní. Ẹni àníkó fẹ́ni lójú tó bàtà sẹ́nu. Ètùmàrè gbà wá lọ́wọ́ àfojú fẹ́ni ọ̀hún. Kò sólókò lóko. Bírọ̀bá lọ́lọ́gún ọdún ọjọ́ kan lòtítọ́ bá igi àbáfẹ̀yìntì ẹ̀gún ló fi ṣẹ̀ṣọ́. Ìmùtẹ́rí ẹni kà kò jálè gbóòórùn àṣebí o. Bí kò ilé ò bá pa ní tòde o lè wọlé tán mi o. Ìmùtẹ́rí ẹni kà kò jálè gbóòórùn àṣebí o. Ìmùtẹ́rí ẹni kà kò jálè gbóòórùn àṣebí o. Lóko. tó bá dẹ̀ ní o ò fẹ́ gbọ́ kó o dẹ̀ máa spread on backed up stories nípa mi. I will not hesitate to charge the entire police force to court. There is something you're hiding, and I know it. Enough! Now, tí bá tún gbọ́, àbí tí bá dẹ̀ gbóhùn pé òun spread false information nípa mi. So help me God. I will not be forgiven this time. I'm sorry. I'm sorry. So no kí ló dé tó jẹun? You know that trick is as old as the clock, right? Tó bá fẹ́ bá mi sọ̀rọ̀, talk to me. And stop being petty. Stop faking it, baby. O pa ẹ́. Kí ló tí a ṣe fi dádùn mi sùn ni? Mi ò dédé fi bàbá ẹ̀ sílẹ̀. Kí ló wá ṣẹlẹ̀? It was necessary. How? See, your father has mental issues. And I don't want you to grow up in that environment. Kó má jẹ́ pé ọjọ́ kan ó máa ta sí lọ́pọlọ, ó dẹ̀ máa ṣe é léṣe. Ṣé mo yẹ tẹ́lẹ̀ kẹ́ tó fẹ́ wọ ni? I was only protecting you. That was not protection. That was denial. I did what I had to do. Every mother could have done that if they were in my shoes. Don't care protect me. It's my Jackie Mother. What's the difference? This is different. Tomowa, your father loves you. I don't know. I'm sorry. I'm sorry. I'm sorry. I'm sorry. Please marry me.
Lolade, say something. Say anything. I want an abortion. I'm sorry, I don't want a baby. You're possible now. You're not alone in this situation. Omowani now. Omowani. But èmi ni mò ń gbé. Inú mi ló wà. Nǹkan tó bá wù mí ni mo lè fi ṣe. Why would you say that? Kí ni mo ṣe fún ẹ? Kí ló dé tó fẹ́ fi ojú ọmọ pọ́n mi? Rotimi, stop. Ìgbà tí mi àti ẹ bẹ̀rẹ̀ ọmọ ò sí nínú plan wa. Did we have a plan? Má take ẹ ju bó ṣe lè mọ̀. Ṣeré, ó ti ń mú kíní ìle ju bó ṣe yẹ lọ. Don't do this, Rotimi. Come on. I'm sorry. Don't come close to me. There's nothing to be sorry about. Don't just come close to me. Just tell me what is going on. I'm in love with Junior. No! No! Stop. Stay back! Stay back! I'm sorry. I'm sorry. Ẹ̀yin olóyè. Kábíyèsí. Ṣé ti reach agreement? A ti rí kábíyèsí, a ti reach ẹ̀, a ti fẹnukò, àbí? A ti conclude. Kò burú. Wo ìwọ lọ́mọ ọmọdé yẹn fún mi. Ẹkùn ó ṣàrí káàbọ̀. igi wọ́rọ́kọ́ tí ń dáná rúre àrò wọ́rọ́kọ́ tí ń dọ̀bẹ̀ nù. Ṣé ó dá yín lójú pé ọmọ tẹ́ ló ṣe rè? Kábíyèsí ẹ fẹ́ gbà wá gbọ́ kábíyèsí ẹ bá gbà wá olóyè gbọ́ irú wa a lè mú ẹ mọ́ dání báyìí kó dẹ̀ di àfẹ̀mọ́ a lọ́wọ́ kábíyèsí ọmọ tó hùwà tá a wí rèé mo ibò náà lẹ́lẹ́dàá tiẹ̀ a lè purọ́ mọ́. ọmọdé ni ṣé ẹni ibi tí òkú ẹ kú sí ilẹ̀ ti rí mú. Kábíyèsí ọmọ tẹ́ ń wò yìí àtàrí kéré ìjápọ̀ ni ní kíni ọmọ tó jẹ́ wípé ńgbà tá bàbá yìí á bá ẹ̀jẹ̀ lára rẹ̀ ni àfi bí ẹni pé bóyá ẹ̀kùn ṣẹ̀ṣẹ̀ jẹran tán. Kò burú. Ẹja mú kó nù túbú mú wálé. Kábíyèsí ṣé kò léwu báyìí kábíyèsí. Kábíyèsí yóò dà fún yín yóò dà fún yín ẹ kú lù tó. aláṣẹ kejì òòṣà mo kí wa o a ní rí ibi mọ́ gẹ́gẹ́ bí ẹ bọba jírò ilẹ̀ yìí mi ò yọ̀ǹda òye mi o mi ò dẹ̀ kọ́ṣẹ́ mi sílẹ̀ àmọ́ lẹ́nu lọ́ọ́lọ́ yìí mo rò pé kò tí ì sí jíjíròrò kan dọ̀yìndọ̀yìn lásìkò jíjíròrò bá dé kí kábíyèsí ránṣẹ́ pè mí èmi á fẹ́ ṣe gáfárà fún ààfin yìí títí ọmọ ìyá fi parẹ́ kò láàfin jẹ́ tèmi kẹ má lẹ́wù gbọ́ ní o. kò tiẹ̀ lè tó bá ẹ ṣeun. ẹbí ọ̀sọ̀rọ̀ ń pa bá a bá fẹ́ jíròrò. ránṣẹ́ pè mí. ajírọ̀bà ni kó mọ̀ ṣàfihàn tó rò ń gbọ́dọ̀ máa wá ajírọ̀bà kò sí ní tẹ́ni gbogbo wa mọ̀ máa wá àfin lábá yọwọ́ tèmi nìkan tó jẹ́ pé sàrà ṣe mi báyìí. ṣe tẹ́lẹ̀ àbí. ní ìsinmi ó ṣẹ̀ṣẹ̀. ó sì sàrà ṣe ọ àbí. àìdẹ́jà. kò burú ajírọ̀bà lèmi èmi náà sì dọ́gbọ́n wẹ́lú mi tí ọmọ ajírọ̀bà lásìkò yìí nítorí mo fọkọ̀ mí ìkòkò ajírọ̀bà ni olóyè ajírọ̀bà àríkúyẹrí kò jù bá lọ. ẹ̀múrẹ̀kẹ́ wa.
kẹ̀yà. ẹ wo mo rí yín náà. Àjọ ríra wa ni kò sì ní òkú láàfin yóò ní ọmọ kó dé bọ bẹ́ẹ̀. àkúmọ̀. ọmọ òjíṣẹ́ ilé sọ́ọ́sà tí wọ́n máa bọ̀. Gbọ̀rọ̀ kìíní. Yes. Ibo ló fẹ́ sáré. I mean, ibo ló fẹ́ wà tí mi ò ní wá ẹ rí. Emeka, kí ló fẹ́? Are you really asking me that? Is that question for me? Huh? Shade, ó mọ̀ mí dáadáa. And you know what I'm capable of. Ọ̀gá, má threaten me, Joe. Interesting. Very interesting. After all, agreement èmi àti ẹni pé kí nǹkan kan má ṣe ṣopọ̀. Why then did you kill him? I don't know what you're talking about. Oh, come off it, man. I don't know what you're talking about. Because mi ò ever sọ fún ẹ pé mi ni mo pa. Èmi àti ẹ mọ̀ pé mo mọ̀ ẹ́ dáadáa. Mo dẹ̀ mọ̀ nǹkan tó lè ṣe. Bone of contention ṣe pé ṣùpọ̀ kù. But lórí owó tó gbé sálọ. Èmi dẹ̀ ń sọ fún ẹ pé mi ò gbé owó kankan sálọ. Mo mọ̀ pé ló ṣe ń ṣe. O ò dẹ̀ nífẹ̀ẹ́ díẹ̀ mi. Because tó bá díẹ̀ mi, o máa rí worst mi. Kí ni worst ẹ tí mo fẹ́ rí? Kí ló lè ṣe? O ò lè ṣe anything fún mi. Mo ti di egungun ẹja gbígbẹ sí ẹ lọ́rùn tí o ò dẹ̀ ní gbé mi. Shade, mo fún ẹ ní 48 hours. 2 days. Kò fi send owó yẹn sí account mi. Otherwise, I am Emeka. And you know it. Nigel, please. You make any mistake, you're down. Move. Now! Move! Now! Kábíyèsí, nǹkan kan mo tún fẹ́ kẹ́ rò ẹ̀ṣẹ̀ rẹ̀ tí ọmọ yẹn bá tún ṣì wà ní àtìmọ́lé
ọ̀rọ̀ ẹ lè le ju bó ṣe wà jù báyìí lọ. Wọ́n ti mú kúrò nínú túbú. Wọ́n ti fi sí yàrá kan láàfin. Tí ò lè ṣe jù yẹn lọ. Báwo lè ṣe rí báyìí? Kí ló dé? Anybody bá ń gbọ́ yín sí ọmọ ọ̀bẹ́ ìwọ ló máa kọ́kọ́ dé ibà. Ìwọ ló mọ̀. Anyway, báwo ni dé? Well, my day stressful. But ọmọ ọgbẹ́ tí bá kò ti rí ẹ báyìí, gbogbo stress yẹn máa kò sá lọ. Abẹ́rẹ́. Ẹ jẹ̀bi. Báwo ni date yẹn náà? My day was quite uneventful. Ṣọmọ, láti ìgbà tí àwọn kò ṣùpọ̀ ti kú. Mi ò ní much láti ṣe ní ọ́fíìsì yẹn. Kò ṣùpọ̀. You know, I'm still surprised about his death. I mean, he was too smart. No, too smart to die. In fact, I hear me not learning. But I think that someone else outsmarted him. You know, we have to be very careful. I've called him Masha Bobo. Ami. I miss you. Me too. Why are you looking at me in that manner? What? Because you're beautiful. Oh, thank you so much. What? Do you really want to do this? Like, yes, why not? I mean, I'm just asking if you like. Well, jẹ́ kí mi náà bi ẹ́. What? Báwo lo ṣe máa feel tó bá jẹ́ bàbá ọmọ mi? Like my kids from you. You're going to motivate to answer. Stop being naughty. I'm the happiest man in the world. Then prove it. Prove it. Tọ́, ó láwá sí. Kojú má rí bí. Gbogbo ara lògùn ẹ̀. Àbí yẹ ti ní mo wí. Bàbá Jírò. Ẹ kú ìlú. Tó, okú ẹ̀ nú o. Kábíyèsí o. Kábíyèsí o. Kábíyèsí o. Kábíyèsí o. Kábíyèsí o. Yóò dà fún o. Kábíyèsí o. Yóò dà fún o. Kábíyèsí o. Ẹ̀lẹ́ o. Kábíyèsí o. Ẹ kú ìlú. Kábíyèsí o. Kábíyèsí o. Ìlú ó gbé wá o. Àṣẹ o, kábíyèsí o. Ẹ̀lẹ́. Tí mo rò ní pé pẹ̀lú gbogbo tó ń ṣẹlẹ̀ ẹnujọ́ mẹ́ta yìí láàrin ìlú ó yẹ ká pe ìséde káwọn èèyàn gbélé jókòó ìséde ká ṣàdúrà bẹ́ẹ̀ ni. Ẹ wò mí kábíyèsí bẹ́ẹ̀ ti ṣe ń lọ́dà torí pé ẹ rí ọ̀rọ̀ sọ nínú ọ̀rọ̀ lọ́wà èmi gan-an fúnra rà mí ntẹ́mi gan-an rò pọ̀ yẹ kó ṣẹlẹ̀ gan-an ìséde wọn lọ́kàn. Àjírọ̀bá àbá àgbàlagbà ní ṣé orí bíbẹ́ òun lògùn náà orí ni àwọ̀ ẹjẹ́ àṣẹ sùúrù ẹbọ́ ọmọ tí a ní ń dà lóru tí ń bàlù jẹ́ òun ló ti wà lákàtà ọba. ìlú tuntun wà ń dàrú nǹkan àbí ìlú ọmọ dàrú báyìí. Àjírọ̀bá ẹ ṣe sùúrù ẹ ṣe mọ́ síwájú ẹlẹ́ẹ̀dẹ́pẹ̀ẹ́dẹ́ kábíyèsí ni wọ́n sọ̀rọ̀ ẹ jẹ́ kí wọ́n sọ ẹ̀yin jírọ̀bá ni àìlèmọ́ tó wà nù kábíyèsí ẹ̀ ṣàjírí nù. Ẹ gbọ́ mi dáadáa o ọmọ tá a láàmú tó wà láàfin lọ́kàn tèmi ọmọdé nǹkan ló ṣe o lọ́kàn tèmi àti ìmọ̀ nǹkan tá a fẹ́ fi ṣe ṣùgbọ́n tí mò ń sọ ni pé tá a bá gbélé jókòó
oníkálukú ká máa gbàdúrà kí ló lè tòrò kọ́kàn lè balẹ̀ gbogbo tó ń jẹlẹ̀ náà ní ọmọ máa rìn ẹ̀wọ̀n tí mo fẹ́ ká ṣe nù. fọjọ́ mélòó àti tí mo fẹ́ ká ṣe. fọjọ́ mélòó àbí bí oṣù mélòó àbí. bí ọjọ́ mẹ́ta kan ti tó. kábíyèsí o. kábíyèsí o kábíyèsí o kábíyèsí o kábíyèsí o kábíyèsí kábíyèsí o. kábíyèsí o. ọ̀dà àbá. ẹ kú ìlú gbẹ̀yìn o. Ìràpadà. Ìràpadà. Wá tẹ̀ súnmọ́ mi kókó dá mi lóhùn. Ṣébi tó jókòó sí yẹn ni mo ti máa bẹ́ẹ̀ sọ̀rọ̀ ni. Ó dẹ̀ yẹ kó mọ̀ wípé inú èmi náà dùn bí wọ́n ṣe tì ẹ́ mọ́ bíbá yìí o. Ṣé o fẹ́ kí n máa lọ ni? Mi ò mọ nǹkan tí mo tún lè ṣe náà. Tó bá fẹ́ kí n máa lọ then I'll go. Mo mọ̀ wípé inú ẹ ò dùn bí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí ṣe ń ṣẹlẹ̀ sí ẹ. But there's something I know. Ọmọ tó ní ọkàn ni ẹ. You have a good heart. Mo dẹ̀ fẹ́ kó mọ̀ ọ́. Mo ti lọ bá kábíyèsí o. Mo ti bẹ̀ kábíyèsí pé kó jọ kó release ẹ fún mi. So that màá lè lọ tọ́jú ẹ nínú ilé. But he refused. Kábíyèsí yarí pátápátá. Olóhùn ò lè fi ẹ́ lẹ̀ fún mi. Ìràpadà. Ìràpadà mi ò fẹ́ kẹ́rù bà ẹ́. You don't be afraid. You have a strong heart. So má jẹ́ kẹ́rù bà ẹ́. Èmi gan pàápàá, I'm thinking of what to do about this. Mo ti fi sọ́kàn. Ṣùgbọ́n. Ta ni ẹ? Bàbá mi o, èmi Àdìgún ni, Àdìgún olódòdó ẹ̀yẹ, ọmọ bádìí ẹ bá kú àtàlà lọ. Kí ló dé? Kí ló dé? Kábíyèsí, kábíyèsí bàbá mi, kábíyèsí. Lórí ọ̀rọ̀ ọmọ àjẹtì tá a gbé sínú ilé mi. Kí ló ṣe? Kò mọ̀ jẹun látijọ́ yìí, kò jẹun. Nù. Ẹ fún lóúnjẹ kò jẹ? A fún a tó tí sí kò jẹ. Ìyẹn ló wá ń ká mọ́lé fún. Èmi wá wò pé bí o sì jẹun yìí pé ó yẹ ká mú nǹkan tá a sì tó fi jẹun torí tí ò bá jẹun tó bá lọ kú wọn á lọ́wọ́ àbí nǹkan kan sí ọ̀tọ̀ ní dára ló mọ̀ pé ó sì mọ́ lọ yí gbọ́n wà lọ́wọ́. Ìwọ náà ni kó lọ ṣe bíṣọ̀pù fún lóúnjẹ kó dẹ̀ make sure kó jẹ́ if there's any other thing kó jẹ́ kí n gbọ́ èmi tiẹ̀ ń jáde lọ bẹ́ẹ̀. Kó jẹun. Ẹ máa ṣeré lọ ẹ̀múdòdó arẹwà iye lolúwo alálẹ̀ olùyẹ ṣé borí ẹ ló pé ṣé borí ló pé bí ti bá. Ìwọ ọmọ yìí ó jẹ́ yìí náà ni oúnjẹ la gbélé fún látàárọ̀ ó jẹ́ ìbàrí àtúgbélé iná ilẹ̀ ó jẹ́ kí ló ṣe ọ́ òòrè ráìsì ni àwọn ọkọ̀ lórí náà lóògùn tó wọ́n jẹ́ ó gbàgbọ́n ẹ̀bà rèé wọ́n bọ̀ tẹ̀bálẹ̀ tó ní ẹ̀bà kò lọ́bẹ̀ gidi ni tó sì dá lóòrè ọbẹ̀ tó yọ̀ dáadáa pẹ̀lú ewédú ebó rè wọ́n fi jẹ́ ó bá jẹ́ òde àlejò ni o kó o jẹ́ ni o mo bọ́ sọ́ọ́ mi kó o jẹ́ o wọ́n para síbi ìlọ́run ohun mú mi tó wá wò ń bẹ́ẹ̀ ní kò mú o tún lè mú bí ọ̀tá náà kò ń ó sì lára rẹ̀ jẹun ó bá jẹ́ o tó dáa ní ọba jẹ́ wọn náà òbúrú ìyẹn jẹ́ kókó bá mi olùwà fi jíjẹ kó bá mi bì wọ́n jẹ́
Parẹ́ síbẹ̀. Hold on. Oh yeah. Get in the car. You're all under arrest. You have the right to remain silent because anything you say can and will be used against you in the court of law. Come on, move it, move it! Ṣé ìwọ mọ̀ implication kan tí kìíní jẹ́? And you look like I've been here because you are the one who keeps coming in and out of the police station. So, Obani, I'm a king, so you need to treat me as such. and you, when you tell her to lodge your protection. Inú mi dùn pé wí bẹ́ẹ̀. Ṣé ẹni tí àwọn ọmọ pàtó nǹkan tí wọ́n mú fún láwà dúró ṣé àwọn ọgbà tó fẹ́ dé kò ṣe bá a ṣe fẹ́ ṣe àfikà yan ọba tuntun mi. Ìyún ò wá ní ìrọ̀rùn torí tí òfin ní ìrọ̀rùn ni pé bàbá yọba mi àti kásádànù nù o ẹ gbàgbé àṣà alẹ́ wa tó ní bọ́ba kan ọba kú ọba kejì jẹ mo ní àfihàn sí. Mi ò sọ pé mo ní intention láti come in between you and the case but kò hard fún ẹ láti sọ fún mi pé dáàdì mi wà arrested ṣó hard fún ẹ ni. Look, technically this is not my case. Mo kàn fẹ́ lọ. Ó kàn fẹ́ lọ wo bí kéèsì ṣe máa di tiẹ̀ àbí. You know what, Junior? You irritate me.